sí ó yá wípé tìlú ìyànà mo ṣiṣẹ́ mo thank God is fine kájàyé when you see me coming make way ṣí ọ̀nà sílẹ̀. I wanna be on top it, I wanna be doing it, I wanna be on politics, I wanna be in person. Yeah, kì í ṣàtìlú, olè ló kọ́ ọmọ jẹ́ kì í ṣàtìlú. Wáyà wáyà, kì í ṣàtìlú. Mọ́nì ọ̀dà, kì í ṣàtìlú. Olè tẹ̀ kọ́ máa ń bari, kì í ṣàtìlú. Jaguar, Madosh, Jaguar, Aboj, Mr. White, Bernard, Aboj, Mr. White, Bernard, ẹ má mà bínú o, ẹ wò ó, mo rí pé orí yẹn kọ gbọ̀nàmọ̀nàmọ̀nàmọ̀nà. Mo ní ó yẹ kí n ṣí díẹ̀. Mo kí yín káàbọ̀ sórí ètò lónìí. A tún ti dé àti balẹ̀ gbàgà sórí ètò wa ètò yín ni Ṣọ́wọ́nyá. Ṣọ́wọ́nyá lélẹ́yìí o láti Dayọ̀ Agboola rédíò TV. Ọ̀kí ni wá láàrin ẹlẹ́yẹ. Àwọn ẹlẹ́yẹ àjẹkọ̀ o. Àwọn ẹyẹ là ń sọ o. Ẹ̀kí ni wá láàrin àwọn ẹyẹ. Àgbàlẹ̀tù ọmọdé làwọ̀ yes. Dayọ̀ Agboola rédíò TV náà la wà o. Ẹ jọ̀ọ́ nílé agodo ẹ bá wa pa ìtà kẹ́ bá wa tẹ́ sí o òru iná ìyàn wá o. Tí ẹ bá ń gbọ́ wa nílé agodo lókè ẹ bá wa pa ìtà kẹ́ bá wa tẹ́ sí ẹ dákun. Òkè láwa àgùdọ̀ jábọ́. Adéroyà lélẹ́yìí ọmọ Akínyẹ̀tùn. Olókè ni mo wà àwọn ògùdọ̀ jábọ́. Àwọn èèyàn wa ti wọlé mo rí yín lọ́tún lósì. Ẹ ṣeun àfìlì ẹ̀ wọ́n ti bá wa tẹ́ sí èmi gan fìlì ẹ̀. Ruth Ọládé Adéjùmọ̀ mo mọ̀ rí yín wọ́n ní Ṣọ́wọ́nyá lẹ́tù ẹ kú àbọ̀. Ayọ̀túndé Ayọ̀díran mọ́nà mi ọ̀rẹ́ mi kan báyìí. Màmá wípé journalist tó di pastor tó tún di politician. Wọ́n ti wà Maryland pẹ̀lú wambi yìí ẹ kú àbọ̀. Yínká Bẹ́ẹ̀sì òyìnbó olórin mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀. Mọ́nà mi alfa. Adémi ni ìyàwó Adéwálé Ọlọ́lá ìyàwó ọ̀rẹ́ mi kan ní UK bó o ní ẹkú ẹ̀bọ̀ Roslyn Ṣẹ́wà mo lẹ́yìn náà o ìyá evangelist tí wọ́n lÓgbómọ̀ṣọ́ bó o ní Ṣẹ́wà wọ́n ní baba ló ń tẹ̀ ẹ̀kú ètò mọ́nà mi wọ́n ní well done bros bẹ́ẹ̀ ni ètò Ṣọ́wọ́nyá la wà aláwọ̀ èèyàn pẹ̀lú wa nílé agodo lónìí bàbá wípé lọ́gàálọ́gàá Ìdòwú Adínóbù àwọn náà wọ́n yọjú sí wa wọ́n yọjú sí wa ní agodo ẹkú gbádùn o ẹkú ìjókòó bàbá wa. Ẹ jẹ́ ká lọ agbami ètò kó máa rọ́ lọ bẹ́ẹ̀ kó máa ro bẹ́ẹ̀. Ìgbìrà ní ojú ó ti rà give me another tumbler. Olúwafẹ́mi oṣù ọlálẹ́ ó àìmọ́lẹ́yìn náà ẹkú àbọ̀ lèlèlè ti dóde. Bàbá yóò ta ti dóde. Ẹnìkan pàdé mi ń jẹta lọ́wọ́ ní bàbá ló ta àtẹ́yìn náà tiẹ̀ nírùngbọ̀n. Mo ní nǹkan tó bá wo lówó ní gbowó rẹ̀ rà. Gbogbo wa lọ́wọ́ fún irùngbọ̀n kálukú ń fani mo wá ní kí n fi ilẹ̀ kí n tiẹ̀ jẹ́ kọ́bẹ̀ ó sinmi díẹ̀. Eléyìí náà pè ní kọ́bẹ̀ ó sinmi. Àwọn kan wà tó yẹ pé eré wọn ti pa eré yẹn pa wọn fa mọ́ wọn fa dánlẹ̀. Wọn ò gbúdọ̀ mọ́ dárúkọ àwọn èèyàn kan ẹnìkan wà níwájú mi tí ń wò mí báyìí. Èrí wọn ti pa wọn wá pa wọn á tún wá dòdòdó sí yọ àmọ́ já. Ẹyin òní lọ́jọ́ Tuesday ọjọ́ 12 oṣù kẹta ọdún 2019 tẹ́ ẹ bá wojú aago yín lọ́dọ̀ tí wàá bí aago kan kọjá ìṣẹ́jú 24 ni o. Níjọ́ Sunday wọ́n dá aago padà wọ́n dá padà lọ́wọ́ kan tó lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí aago 6 kọjá ìṣẹ́jú 24 ni. Afọláyan Isaac Ọlánìpẹ̀kun Isaac most reverend mo rí yín o. Bàbá ìránṣẹ́ Ọlọ́run mo rí yín ẹ kú àbọ̀ lórí ètò. Olórí Olúbùnmi Odì mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò wa
ṣọwọ́ yàtọ̀ ní ó máa látọbọ́gí ó máa ṣá própro ó máa fa látàdání àló ó máa wọ mínísíkẹ̀tì ó tún máa ta sánsán òkè ni mo wà ń ò gbúdọ̀ jábọ́jọ́. Adéroyà Akínyẹtún rèé òyìnbó olórí màmá wípé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò ń gàgbọ́n ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ló kàn lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ohunkóhun tó máa ṣe máa fẹ̀sọ̀ pẹ̀lẹ́ sí i torí pé ìgbín àti ọ̀gà tó ṣe jẹ́jẹ́ ikú mọ̀ pa wọ́n kí wá ní ká ti pé àkèré àti kọ̀ǹkọ̀ àtọ̀pọ̀lọ́ tó ń jẹra mọ́lẹ̀ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ra lẹ wà ń rìn jẹ́ gbọ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ rèé. Ayọ̀túndé Ayọ̀dìran mọ́nà mi wọ́n ní ẹ̀kú iṣẹ́ ọpọlọ o ẹ̀ǹlẹ́ bò ní mọ́nà mi tó ti relocate láti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń bẹ l'Amẹ́ríkà báyìí yẹ́sìkẹ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ náà ni ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ni ká máa ṣe jẹ́jẹ́ tibitire lọ́dọ̀ọ́lẹ̀ ayé o yìí tó bá jẹ́ tiẹ̀ gbàǹbẹ̀ ó lè gbà. ayé gbẹ̀gbẹ̀ inú ẹni ṣàlàmọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà rẹ̀ ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́. àwọn kan sọra wọn di constituted authority CA. Constituted authority CA ẹni tá a ní kó wá sáàfù wa tá a ní kó wá ṣiṣẹ́ fún wa tó wá fẹ́ sọ wá dẹrú ẹ̀ rí pé àwọn èèyàn ojú ti ń rà onígbìrà á ní ojú ti rà give me another tumbler ojú ti là ẹ̀yin wọ́n fẹ́ nìkan sípò gómìnà ó jẹ́ fọ́dún mẹ́rin lẹ́yìn ọdún mẹ́rin àwọn èèyàn wò wípé ó yẹ kárakùnrin yóò ṣe dáadáa agbára wa gùn alágbára tó fagbára nìyí lára wọn ní dárúkọ èèyàn if you know ẹ̀yin náà mọ̀ fúnra yín constituted authority wọ́n mọ̀ra wọn. nǹkan tó bá wo èèyàn tàbí forúkọ ọ̀hún ṣépè fún yàn kí ló dé wọ́n máa forúkọ èèyàn kan ṣépè fún yàn ayé Abacha mo mọ̀ pé kò tẹ́ tó fẹ́ jẹ́ Abacha mọ́ 2019 wọ́n forúkọ gómìnà kan ṣépè fáwọn èèyàn pé kò fẹ́ káyé rẹ̀ ó dàbí ayé lágbájá báyìí ni ẹ̀rí pé ẹni tó ti ṣe tẹ́ ó ṣe gbó nírù wọ́n ní òkété ẹ̀ gbàgbé ìbò sínú gbó wádégbà alátẹ̀wọ́ akáwọlé rí èyí tí a jẹ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ máa ṣe jẹ́jẹ́. Ọjọ́ ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi ayé gbẹ̀gẹ́ inú ẹni ṣàlàmọ̀ a ò mẹ́ni tó fẹ́ mi. Ṣàrántí a ò mẹ́rin ìjọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀. Bẹ́ẹ̀ni ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà. Àwọn ọ̀tẹ̀ ni wọ́n ní ìdè wọn lọ́jọ́ náà kò lè rí inú gbọ́gbẹ́. Àṣenìtàn bá ní ìdàrú ṣálọ̀ máa ráyè. Àwọn fẹ́lẹ́ bòlò kò jẹ́ àríkùn wá ṣe bí. You gotta be wise to survive and keep your sanity. Òwe Yorùbá kan sọ pé tí ò bá ráyé jẹ mọ́mọ́ pẹ́ nìkan ló níyà. Ọ̀jà ayé wẹ̀yìn yíyí láyé yí. Àwọn èèyàn tó gun orí wọn gùnkè. Ó sì lè ní ìdí wọn tó bá fẹ́ sọ̀kalẹ̀. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà lórí ètò wa lónìí ẹ̀sọ̀ pẹ̀lẹ́ nǹkan tá máa bẹ̀wò nù. Dàgbàgbọ́ rédíò TV náà lẹ́wà o. Ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti download rédíò application wa ẹ lọ download ẹ̀. Ó wà lórí Google Play Store ẹ̀yẹ́ dábùdá ìwà gbọ́ lásìbẹ̀. Ó máa yọ jáde ní bí ọ̀wàrà òjò yẹ́sẹ̀. Ẹ tẹ̀ máa download ẹ̀ lọ́wọ́ kan. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà. Tibitire ládẹ́lẹ̀ ayé kò sẹ́gbẹ́ tó mọ̀lá akínbó
ayé gbẹ̀gẹ́ inú ẹni ṣàlàmọ̀ a ò mẹ́ni tó fẹ́ mi. Òun olórí ọ̀gá rẹ̀ ń gbọ̀ngàn bá àmì ṣe gẹ́gẹ́. Tíbi tí ayé ti kojú àgbà tó lọ́la. Nígbà kan pàdé ṣe gẹ́gẹ́ ọ̀rẹ́ mi ọ̀rọ̀. Ayé gbẹ̀gẹ́ inú ẹni ṣàlàmọ̀ a ò mẹ́ni tó fẹ́ mi. ẹ wò ó kó tó di pé mo kán lu agbami ètò ẹ̀yin náà mọ̀ yìí pé ìpolówó ọjà ọ̀làgúnmú owó ìpolówó ọjà ìsìyàgúnmú owó bá a bá ṣe polówó ọjà wa làwọn èèyàn ó máa bò ó ẹ wá bá wa ṣòwò pọ̀. ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sówónyá ti dóde o. Sówónyá ti dóde o. ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sówónyá ti dé. torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí yìí. Sówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rì wá ní tìrọ̀nà. ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sówónyá yóò máa bá fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méje alẹ́ ni ní Nàìjíríà, agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. béèyàn bá mí ìṣètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni. Sówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀. Sówónyá ti dé. torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akọ́sí yìí. Sówónyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for the paid plan. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. ẹ ti lọ wá pàjù. bàbáǹbarì ibẹ̀ tí wọ́n á ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. ní ti Pleasant Services. mo ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 tàbí +14437608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. ó lè fọ̀dọ̀ pé pílánì. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. wọ́n ń gbọ́ lẹ́bí ìyàwó. bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola bàbá ló ń ta rédíò TV. kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola rédíò TV. àní ní Baltimore Maryland. Dayọ̀ Agboola rédíò TV. Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production, Baba ló ń ta studio ìsìfẹ́. For sound and quality production, Baba ló ń ta studio ìsìfẹ́. Baba ló ń ta production, the ultimate in audio visual. Baba ló ń ta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Students are many, but the best one is still Baba ló ń ta digital studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +14437608578. Production, the ultimate in audio visual. Baba ló ń ta production, the ultimate in audio visual. orí ètò Sówónyá náà lẹ wọlé sí o
mo ní Ṣówónyálé-ètò tó ń datẹ́gùn láàmú Ṣówónyálé-ètò tí tọmọdé tàgbà ń gbọ́ mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé Antonia Felix mo rí yín ẹ kú àbọ̀ Sisi Mama Elizabeth Gbala mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ olórí Olúbùnmi Odì mo rí yín o Yẹ́misí Pọ̀jù Babalọ́lá Reverend Mrs mo kí yín ẹ kú àbọ̀ Adéoyè Àtinúkẹ́ Adéníjì mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ ẹ wo ni mò ń jù síta yìí àbúrò mi kan pásọ Fẹ́mi Fẹ́ndà òun ló ṣe léyìí ó ṣá práprápráprápra alọ́pọ̀lọpọ̀ ọdún rẹ̀ nílé agodo wa o ẹ kàn sí wa ẹ fẹ́ ra copies ni àbí ẹ fẹ́ kọ́ máa yín customize ti yín ẹ pè wá sórí 443-760-8578 ó fàṣẹ àbí 443-760-8578 mo kí yín. mo ní ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lẹ́jọ́ rìn ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lẹ́jọ́ ń gàgbọ́n ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lónìí o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ìtàn kékeré kan máa wà ní mo ti ẹ̀fẹ́ sọ ìtàn kékeré kan ni ó yẹ tá a bá sọ̀tàn yìí ààrẹ lómii tó ní ìtàn tó farajọ́ tí ọ̀fẹ́ sọ fún wa ayin mo ní iṣọ́ èdè Ìbàdàn kí n ṣọtọ̀ yọmọ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní àtáàkì ní ìsìn ayin ń bọ̀ mo èdè ń bọ̀. Sí mo ní ìtàn kékeré tí mo fẹ́ sọ yìí ìtàn yìí kó lè mọ rán wa létí ni ẹ má bínú ẹ̀yin tẹ́ wà lórí Samis Dayo Agboola kámẹ́rà yẹn ó ń rìsẹ́ẹ̀tì ààrẹ bóyá fún wa long shot ló fún wa medium shot à ń ṣe tẹ́sì kan lọ́wọ́ ni ẹ má bínú máa sáré tó adjust aṣọ ọṣẹ yóò jẹ arákùnrin kan gbìyànjú láti rin ìrìn àjò ó bẹ́ rìnrìn àjò lọ sí ìlú òkèèrè sí ìlú aláwọ̀ funfun ṣùgbọ́n nígbà tó bẹ́ rìnrìn àjò yìí kò fẹ́ wọ ọkọ̀ bàálù torí pé ẹ̀rù bà á tán láwọn ọkọ̀ bàálù ti ń já dànù báyìí ṣebí kan lọ́sẹ̀lẹ̀ ń jọ Sunday ọmọ Nàìjíríà méjì ló wà náà 157 èèyàn tó kú kọ́lọ̀ ń bá wa dáwọ́lé wọn dáwọ́ fámìlì wọn kọ́lọ̀ ń tu fámìlì wọn nú arákùnrin wa lòun ò fẹ́ wọkọ̀ bàálù ọba ní ọkọ̀ ṣíìpù lòun wọ̀ òun ọkọ̀ ojú omi yìí ọ̀sẹ̀ méjì ló yẹ kọ́kọ́ ojú omi fi rìn láti orílẹ̀-èdè Nàìjíríà tó ti gbéra lọ sílùú òkè Nikki Spooner, I can see you. Yes, one of these days I will have you on the program here. Nice seeing you on the show. This is Dayo Agboola Radio TV. Nikki Spooner, you welcome. God bless you. Cheers. One love. Gẹ́gẹ́ bóyá sọlọ ẹ dákun. Mo ní arákùnrin yìí lọ bá wọkọ̀ ojú omi yìí ó ṣípù láti orílẹ̀-èdè Nàìjíríà. Ó lòun lọ sí Spain nílẹ̀ aláwọ̀ funfun. Wọ́n ní ọ̀sẹ̀ méjì lọkọ̀ yóò fi rìn lójú ọ̀nà tí èyí lọ́bẹ̀ kámẹ́rà wa ti wáyé àkàn fúnra rẹ̀ o ọ ti wáyé àkàn ó kàn change shot fúnra rẹ̀ ni kò ní jẹ́ rìn ojú mi rẹ́hùn ọ̀dà ọmọ kan ti ń ṣe fún ọ ọmọ kan ti ń ṣe ẹ má bínú o. ọ̀pọ̀ jù. tó o bá dẹ̀ tún wá change báyìí bí mo yẹ máa fi ẹ́lẹ̀ nìyẹn ẹ má bínú sí wa ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá nílé ẹ̀yin tẹ́ ẹ wà lórí Samis Dayo Agboola ẹ má bínú o kámẹ́rà yẹn ń ṣe èyí tó wù ní lẹ́yìn ètò máa adjust ẹ̀ ó tún ti padà sí bóyá ń ṣe
mo ní arákùnrin yìí ó kó owó dání tó bẹ̀rẹ̀ ìfira nǹkan lókè òkun tó ń lọ. arákùnrin yìí àwọn èèyàn kówó fún nílé pé tó bá ti dé Germany tó dé Spain tó débi tó ń lọ bá ara nǹkan bọ̀. ẹ mọ̀ pé tó bẹ́ẹ̀ rìnrìn àjò òun kò pìlànà ara rẹ̀ ó káṣọ ó lọ sí dìkọ̀ ó bá wọkọ̀ ojú omi ní bá ń lọ náà bá ń lọ náà bá ń lọ ń bọ̀. eléyìí tẹ́ ń gbọ́ yìí pásítọ̀ Fẹ́mi Fẹ́ndà náà ṣe jáde pásítọ̀ Fẹ́mi Fẹ́ndà àwọn náà ṣe jáde. Ẹni tá a bá pè tó bá jẹ́ ni èyí ńlá ló fi fún ni. ẹ rí i pé mo yọ láti pásítọ̀ Fẹ́mi Fẹ́ndà mo kì í bọ bàbá nìyẹn Dínóbù àwọn òyìnbó olórin Dínóbù bàbá nìyẹn àwọn náà ń bọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ á máa gbẹ lọ. Ohun ọ̀làṣọ́ ènìyàn ẹ̀ṣọ́ lẹ́wà ara lékè. Ọmọ wọn nígbàdàn olórí World MC nígbó tí wọn lékèlékè. Ìyìn ló yẹ lóòrùn aláṣẹ lórí ohun gbogbo. Bàbá Ayọ̀dèjì Goldfinger bàbá wa ní. mo ní arákùnrin yìí ó mọ́jọ́ tí ó tirábùlù Ayọ̀dèjì bàbá wa. ó mọ́jọ́ tí ó rìnrìn àjò ó ra tíkẹ́ẹ̀tì ó ní ṣípù lòun ò bá lọ ó lòun ò bẹ́rù pléènì lọ. Onídòwú ló ń ṣeré lọ́wọ́lọ́wọ́. àwọn èèyàn fún lówó pé Ẹ máa gbádùn. tó o bá dé Spain bá mi ra nǹkan bọ̀ bó o dé Germany bá mi ra nǹkan bọ̀. Wọ́n ní màá ṣe gbádùn. arákùnrin náà tún kówó dání Ẹ máa gbádùn mi. tí ó ra nǹkan fúnra rẹ̀ Gbádùn mi ìbéèrè. wọ́n bá múra ọkọ̀ gbéra ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní lọ. Olúwa wa orúkọ rẹ̀ ti dára tó. tó bá di láàárọ̀ arákùnrin yìí á lọ síbi tó ti ń tó oúnjẹ Ọba tó tó ń gbogbo lódùlódù. yóò lọ róúnjẹ yóò jẹun yóò gbomi sí i. tó bá di lọ́sàn-án arákùnrin yóò rè róúnjẹ Apá ńlá tó sòlé ayé rẹ̀. yóò romi sí i yóò yọ yàrá rẹ̀ lọ́sùn. tó bá di lọ́wọ́ ìrọ̀lẹ́ táwọn èèyàn ń lọ tó bẹ̀rẹ̀ sí ní lọ sí kílọ̀bù ẹ mọ̀ pé ẹ̀yin tó bá ti wọ ṣíìpù rí kílọ̀bù á máa wánú rẹ̀ tá lọ kílọ̀bù tá lè gbádùn ara wọn tá lè ń jó tá lè mutí táwọn kan tẹ̀ lọ swim nínú pool táwọn kan lo spa arákùnrin yóò lè yọjú wò wọ́n Olúwa wa ìrẹ́nìkan tó bá ti yọjú wò wọ́n yóò fojú lóúnjẹ dáadáa á máa wo náà pé kóun náà ó lè lọ kílọ̀bù kóun náà ó lè rọtí kó mu kóun náà ó lè wẹ̀ ṣùgbọ́n kò lówó lọ́wọ́ oúnjẹ alẹ́ arákùnrin àfimọ́nú wa ní òun ò fẹ́ jẹun sùn ṣé yà ní jẹ́ mo kúndùn pọ̀ mọ́ àwọ̀ ẹran wo níbẹ̀ lára ẹran ẹ má bínú yóò pọ̀ mọ́ ẹ má bínú yóò pọ̀ mọ́ àtọ̀ọ̀sẹ̀ yóò jẹ́ ńgbò ó di ọjọ́ keje tá ti wà nínú ọkọ̀ ojú omi ṣeré lọ́wọ́lọ́wọ́ ọlọ́lá bàbá pẹ̀rọ sáyẹ̀. bọ́kọ̀ ojú omi ṣe ní pọ́ọ̀tì mú o Ọmọ wọn láyé gbajú òkè. lórí omi ọkọ̀ ojú omi ò lè lọ síwájú kò lè lọ sẹ́yìn Iṣẹ́ orin wọ́n ṣàdúró bẹ́ẹ̀ wọ́n pe coast guard orí mi ò máa ṣe é. wọ́n pe àwọn tí ọ̀wá tọ́kọ̀ ojú omi ṣe àwọn èèyàn ń dé Ẹ̀yin tèmi ní Baltimore. wọ́n ní ká tó lè tún ọkọ̀ ojú omi ṣe ẹ̀wọ̀n fọ́kọ̀ ojú omi ò ṣe é gbé lọ sí mechanic workshop bí ó bá kú sí náà ni ó kú sí
wọ́n ní yóò tọ́sẹ̀ mẹ́ta ká tó tún ọkọ̀ ojú omi ṣe ìrìn tó yẹ kó gbọ̀sẹ̀ méjì ló gbóṣù kan nù ẹ̀ bá calculate ẹ̀ wọ́n ti di ọ̀sẹ̀ kan wọ́n á tún wá fi ọ̀sẹ̀ mẹ́ta tún ṣe ń bọ̀. Onídòwú ti dé aforíkọ́mọ ní bíbélì. Onígbò kí lè fún mi. Ògbóhùn ẹnu mi. Tó o bá wo onídòwú tó o máa di nobù tó o mọ àbá nìyẹn. Ògbóhùn wọn ni Bàbá wa bàbá tó pẹ́ ẹ máa wọlé Ajíbọ́láhùn sọ̀rọ̀ tó ń bọ̀. Òjíṣẹ́ Olúwa Ajíbọ́láhùn sọ̀rọ̀ tó ń bọ̀. Àṣeyẹ ní sí yín o, ẹ ṣe é kọjú ògo. Bàbá tó pẹ́, 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 bàbá tó pẹ́. igi wọ̀ kí ló dé kí bàbá tó pẹ́ ṣe fún yín ọ̀gá ìdì àbí wọ́n kí orí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní tóbi ọ̀dà mọ̀ bọ̀ ń èdè. Mo ní mbò di ọ̀sẹ̀ kejì. Ìfẹ́ ló dára ká ló fẹ́. Owó ti tán lọ́wọ́ arákùnrin. Ó wá bẹ̀rẹ̀ sí ní sọ sí àwẹ̀. Ìfẹ́ Ló bẹ̀rẹ̀ sí ní yìí mọ́ àwẹ̀. nínú ìjọ ọ̀rọ̀ mi. Tó bá yẹ kó jẹun láàárọ̀. Ibi iṣẹ́ Kò sóúnjẹ, á ló ń gbàwẹ̀ ni. Ó yẹ kó jẹ tọ̀sán. Kò sóúnjẹ, á ló ń gbàwẹ̀ ni. Tó bá dago mẹ́fà, á wá rè bírèkì. Á kàn oúnjẹ kékeré, á fomile, á tún padà sí yàrá rẹ̀. Ó ṣerú eléyìí fún odidi ọ̀sẹ̀ méjì ó kù ọ̀sẹ̀ kan tó máa tún tírèèdì ṣe tán àtún ọkọ̀ ojú omi ṣe tán. Henry George àwọn tèmi láti Atlanta Georgia àmórí yín ò ẹ kú àbọ̀ ṣàlàáfíà lẹ́wà ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá o láti Dàgbà Bọ́lá rédíò TV. Dínòbù lẹ́gbọ́n mo sọ pé lórí ètò wa oríṣiríṣi orin la máa dùn fún yín. Afọlábí Abudu mo rí yín o ẹ kú àbọ̀ ẹ wò ó ẹ jẹ́ n sáré dọ́dọ̀ bàbá wa Kédáró ẹ jẹ́ n sáré dọ́dọ̀ wọn. Ojoojúmọ́ ṣe wéré ṣègbè lẹ́yìn wa o. Mọ́mí olórí rẹ̀ ẹ kú ìnáwó nù. Ẹ ṣé ọ̀gá Dínòbù ẹ ṣeun God bless you a tún máa pè yín láìpẹ́ láì jìnnà bàbá wa Kédáró kílẹ̀ wí. Ojú bá rorò, ojú ọ̀run tòrò, orí mi ọmọ láyé mi tòrò. Olùjọ́jí. Mo ní nígbà tó di ọ̀sẹ̀ kejì lórí omi táwọn ti ń tú ọkọ̀ ojú omi ṣe owó tán lọ́wọ́ arákùnrin yìí ó wáyé sí àwẹ̀ kò ní jẹun láàárọ̀ á lóun gbàwẹ̀ ni kò ní jẹ lọ́sàn-án á lóun gbàwẹ̀ ni tó bá dago mẹ́fà abóúnjẹ kékeré àrè rà á ní kàfẹ́tẹ́rì àwọn yóò fi búrẹ́kì nígbà tó fi dọ̀sẹ̀ kejì parí owó bá tán fáínálì àtowó olówó tán ní ó fi ra nǹkan bọ̀ owó tán àtowó tiẹ̀ gan tó fẹ́ fi ra nǹkan owó tán Lẹ́kan Ògúns mo rí eyín bẹ́ẹ̀ wọlé o ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá eléyìí láti Dàgbà Bọ́lá rédíò TV Antonia Felix mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ Kọ́ládélé Balógun èmi gan Kọ́ládélé Balógun mo kí yín o ẹ kú àbọ̀ mo ní gbà tó wá di ọwọ́ ọ̀sẹ̀ kejì kọjá òun arákùnrin wá wò pé what can fà á kí ló ṣubú tẹ̀míkẹ̀ ó wá rè báwọn ní cafeteria ẹ mọ̀ pé tẹ́bí bá ti dé ó di nǹkan ó wá rè báwọn ní cafeteria lọ́ba ní ẹ dákun mo bẹ̀ yín ni oúnjẹ tí mo fẹ́ rà yìí nígbà tá a bá dé Spain wọ́n ṣiṣẹ́ wọ́n wá owó rẹ̀ wọ́n sàn fún yín wọ́n wà bí mo ṣe máa rèsì ẹ dákun ẹ fún mi ní oúnjẹ kékeré
bá ní fún ẹ lóúnjẹ kékeré kẹ̀ kí ló dé ó ní gbogbo owó tó ń kó dání òun ti rò pé ọ̀sẹ̀ méjì làwọn fi máa rìn lọ́kọ̀ ojú omi máa rìn dé Spain ní o òun mọ̀ pé ọkọ̀ máa takú lójú ọ̀nà òun ti rò pé ọ̀sẹ̀ méjì òun owó tó ń mú dání tó máa fi lóúnjẹ òun ti calculate ẹ̀ tó máa fi lóúnjẹ òun ti calculate ẹ̀ ṣùgbọ́n owó tó yẹ kó fi rajà nísìn báyìí òun ti ná owó olówó náà fi rán òun náà ti ná ìyóò ní àá kí ló ná lé lórí ọ̀dà ń bọ̀ súkẹ́ kò bẹ́ẹ̀ rè ẹ bá wa dá lọ́rọ̀ yìí náà ń bọ̀. ìlú lẹ́pọ̀ tiẹ̀ kí lẹ́pọ̀ tèmi oúnjẹ ni wọ́n kà ń fà á èmi wá jẹ́ mi mọ́tò oúnjẹ lẹ́pọ̀ tèmi wọ́n bá fún mi lóúnjẹ mọ̀ ń lọ mo lè lọ 37 hours non stop. bí arákùnrin mo sọ yìí náà oúnjẹ lẹ́pọ̀ tiẹ̀ ńgbà tí òrówó oúnjẹ mọ́ ó ké lóhùn rárá bọ̀dẹ́ ẹ dákun tí n bá dé ibi tí wọ́n lọ ń fún yín lówó ibẹ̀lẹ́ ni ojú wa bí pé ẹ dákun ṣé ẹ ra tíkẹ́ẹ̀tì wọ orí ọkọ̀ ojú omi ó ní bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n wo tíkẹ́ẹ̀tì yín o ló bá sáré jẹ̀nàjẹ̀nà ló bá sá lọ yàrá ló bá lọ mú tíkẹ́ẹ̀tì wá ìyẹn wá wo tíkẹ́ẹ̀tì wá ní bọ̀dá tíkẹ́ẹ̀tì yín ti ń bẹ lọ́wọ́ yín yìí tíkẹ́ẹ̀tì yìí ó qualify yín láti jẹun bó jẹ́ 24 hours lẹ́mọ̀ oúnjẹ jẹ ni ó qualify yín láti lọ swimming pool ó qualify yín láti lọ sí club ó qualify yín láti lọ sí spa ó qualify yín láti mu ọtí láti ṣe everything bójọ́dún kan lọkọ̀ ojú omi ó lò lórí omi tẹ́ báyà ti wà ní ọkọ̀ ojú omi yìí tíkẹ́ẹ̀tì tẹ́ mú dání ó qualify yín ẹ̀yin náà yẹ arákùnrin yóò mọ̀ ó kàn ra tíkẹ́ẹ̀tì ni ló bá jù sínú lẹ́ńtì ẹ̀ kò mọ̀ pé gbogbo oúnjẹ tóun ó jẹ ọ̀fẹ́ ni mọ́ tíkẹ́ẹ̀tì bí ṣìpù ń lo ọdún kan wọ́n máa fún lóúnjẹ ọ̀fẹ́ ń bẹ̀ náà ni ṣùgbọ́n gbogbo owó tó fi ránṣẹ́ àtowó tó nǹkan kó dání ignorance ó ti jí ó na owó tí ò yẹ kó sanwó fún oúnjẹ tí ò yẹ kó sanwó fún ó ti fi gbogbo owó yẹn ó ti san everything bí ò ṣe lose bí ò ṣe lẹ́nìtì nìyẹn kí la sọ lọ kí la fẹ́ mú yọ ọ́nù tàn kékeré yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà ní sàkání wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà ní àrọ́wọ́tó wa ṣùgbọ́n torí pa ní òye ẹ̀ torí pa lè béèrè torí pa lẹ́yìn tí ó júwe fún wa àmọ̀ para nǹkan tó yẹ ká jẹ lọ́fẹ̀ẹ́ ni wọ́n máa ní alùbéèrè kì í ṣìnà ó yẹ kárákùnrin yóò lọ kó lọ pé ẹ dákun bíṣìpù yìí dúró yìí bó o ní àbí mo yẹ wọ́ṣìpù yìí o bó o lọ̀rọ̀ jíjẹ bó o lọ̀rọ̀ mímu ó kàn wò pé àwọn èèyàn lọ ń jẹun ní store òun náà bá lọ lọ́ọ́ sanwó ọ̀pọ̀ nù wọn la ní tíkẹ́ẹ̀tì premium la lọ fi ń ṣiṣẹ́ liability ọ̀pọ̀ nù wọn lẹ ní insurance comprehensive tó yẹ pé ọlọ́pàá jẹ́ ń lọ lẹ́fi rẹ̀ rò pé òun lẹ́ni ẹ̀ gbúdọ̀ wádìí ohunkóhun tẹ́ ẹ bá ń ṣe ẹnìkan ti jẹ nǹkan tí ò yẹ kó jẹ o nǹkan tá a gbé lẹ̀ tí ìṣe tiwọn wọ́n gbé nǹkan tó kó ti wá ọdẹ à ń gbà ń bóyá jẹ́nu àfọwọ́fọ náà kàn rédí dúró ẹlòmíì ọgbà ní ìta kò sí yìí ọdẹ ẹjẹ gbéragbára lókè náà ń bọ̀. Ògbọ́ bí mo ṣe ń kọ́ni, ògbọ́ bí mo ṣe ń kà. Gbẹ̀gígbé, ṣòun ní tẹ̀yẹ lóko, orí kíkọ́ ní ìsinmi. Àjẹ́bíjọba tí mo gbà yìí o, máa sàn wá sówó, máa sàn wá sọ́mọ. Lórí pẹ̀lú èmi sámọ̀ lèrè mi, èmi sámọ̀ lèrè mi, èmi sámọ̀ lò. Tí mo fi ìkọ́ni gbogbo lórí tó ń bọ̀ lẹ́yìn yan, ẹ̀mí ayọ̀ rápá láti gbàjọba. Orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà ọ̀ láti Dayo Agbola rédíò TV. Tí ẹ bá wojú aago yín báyìí, aago méjì kù ìṣẹ́jú márùn-ún lọ́dọ̀ tí wá ń bí
lórílẹ̀‐èdè nàìjíríà aago 7 kù ìṣẹ́jú 5 ni mo mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ wà ní UK aago 6 yín kù ìṣẹ́jú 5 ẹ̀yin tẹ́ wà ní Houston Texas aago 1 yín kù ìṣẹ́jú 5 ni ẹ wò ó ẹ jẹ́ kí n tún sáré dé yàrá ìkéde wa ká tún sáré polówó ọjà wa kó tó di pé a bọ́ sí páàtì tó dúkù tó tún wà tó ní amáyètè ẹ̀ǹdì ẹ̀ lónìí torí pé a ní àwọn iṣẹ́ kan tá a fẹ́ ṣe a ní àwọn sẹ́ẹ̀tì kan tá a fẹ́ sẹ́ẹ̀tì sínú stúdíò wa ẹ má bínú ẹ jẹ́ sáré wọ yàrá ìkéde mbọ̀. ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sówónyá ti dóde o. Sówónyá ti dóde o. ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sówónyá ti dé. torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí. Sówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lélà kára lé ẹ̀rìn wá ní tìrọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sówónyá. wọ́n máa bá fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom bẹ́ẹ̀ bá mí ìṣètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni Sówónyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sówónyá ti dé. torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí. Sówónyá ti dé. There is a company in America. Everybody call it Pleasant Services. You better call them for the paid plan. Pleasant Services they will plan your event more than your expectation. Decorating services are wonderful. ká má tiẹ̀ wá sọ tadarí ètò alága ìdúró tàbí alága ìjókòó. ẹ ti lọ́ọ́ wá pàjù. pàbàmbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. ní the Pleasant Services. wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 5344434 tàbí +14437 608 578. the Pleasant Services. oh my God orí ẹ wà níbẹ̀. Call them for the paid plan. Dayọ̀ Agboola ní bàbá o. ní bàbá o. ní bàbá o. rédíò TV gbogbo ayé. gbogbo ayé. gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o. ní bàbá o. ní bàbá o. rédíò TV gbogbo ayé. gbogbo ayé. gbogbo ayé. wọ́n ń kọ́ lẹ́bíríwíyà o. bẹ́ẹ̀ ni mo sọ. kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola. rédíò TV. kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola. rédíò TV. nígbà tí mo mẹ́rin láńdà yẹ Agboola. rédíò TV. Dayọ̀ Agboola. gbogbo ayé ló ń gbọ́. The sound and quality production. Bàbá ló ń ta studio ìsìnkẹ́. The sound and quality production. Bàbá ló ń ta studio ìsìnkẹ́. Bàbá ló ń ta production. The ultimate in audio visual. Bàbá ló ń ta production. The ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Sami Dayọ̀ Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Sówónyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ kọ́. Dayọ̀ Agboola rédíò TV. Sówónyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ kọ́. Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sówónyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ kọ́.
Dayọ̀ Agboola rédíò TV. Wọ́n yá yìí o, ètò tó lóyin ládùn máa polówó ọjà. Kájébù kájẹ́ polówó ọjà. Tàbó ń kó ẹ̀pẹ̀ Dayọ̀ Agboola lórí nọ́mbà rẹ̀. +444-376-085-78. Wọ́n yá ètò tá a fẹ́ bọ̀. Dayọ̀ Agboola rédíò TV. Wọ́n yá yìí o, ètò tó lóyin ládùn polówó ọjà. Kájébù kájẹ́. Ṣọwọ́ yá lẹ́tọ̀ ètò tó lóyin ládùn ṣọwọ́ yá lẹ́tọ̀ ètò tó ń datẹ́gùn láàmú ẹ wá polówó ọjà yín o kẹjẹ kájé òbú bá jẹ ẹ wò ó mo lá máa tètè parí ètò wa lónìí ṣùgbọ́n ká tó parí mo fẹ́ kí lágbájá kó bá wa dá sí lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ óre ọ̀rọ̀ tèmi ti dayọ̀. I want to take something from your car. Mbo, coming to knock your car door. Mbo, Fẹ́mi Ọlálẹ́yẹ mo rí ní òde òyìnbó olórin. Ọláyẹmíkẹ́ Ọláyẹmí mo rẹ́yìn náà. Ṣùgbọ́n rèé. Ọ̀rọ̀ mi ti dayọ̀. Ṣùgbọ́n. Oníkéré náà jálákà tó. Àníkéré náà jálákà tó. Kéré náà jálákà tó. Kéré náà jálákà tó. Fẹ́mi Abíọ́nà mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀ sórí ètò. Ṣọwọ́ yá rèé láti Dayọ̀ Agboola rédíò TV. Màmá wípé ẹ̀ ń bá bóre ọ̀fẹ́ ó bàdúrà. Ẹ ń bá bómi ìṣọwọ́ bóúnjẹ ìtẹ́ báyìí náà rẹ̀ náà ni abẹ́mọ̀ rándọ̀pù nu ẹ tún pàdé wa lọ́la ní dédé aago kan ṣùgbọ́n ẹjẹ́ gbádùn orin lágbájá yìí gbàdúrà fún mi. Ọ̀rọ̀ yìí ti dayọ̀. Ṣùgbọ́n. Orúkọ àwọn ẹlòmíì ò lè wọnú omi tí ẹ bá ń gbọ́ pẹ̀kẹ́lẹ́. Tí ẹ bá ń gbọ́ pẹ̀kẹ́lẹ́. Ẹ̀rọ ẹlẹ́dà sọ̀ tún ẹ̀ wọ́n yà sósì. Ṣèbí ilé bàbá ló ń ká lóró ó gbà lọ. Ṣojú mi dà, àní ogun agun mi lé lọ́pọ̀lọpọ̀. Ìwọ nìkan ló wá pa sójà nípa. Ọ̀rọ̀ ọ̀wọ́ ò padà sẹ́yìn. A ò padà sẹ́yìn ló wá gbogbo rà. Ò padà sẹ́yìn ló wá gbogbo rà. Àní ò padà sẹ́yìn ló wá gbogbo rà. Bàbá rẹ̀ ń ké lọ bí ewúrẹ́. Ìyá rẹ̀ ń ké lọ bí ìjálá. Ìwọ náà ń ké lọ bí àparò. Omi ìrèké lẹ̀ ń kù síbẹ̀. Omi ìrèké lẹ̀ ń kù síbẹ̀. Ẹ̀ ń kù síbẹ̀ ẹ̀ tún fọ́ ọmọ mọ́.
ìmórí yín ẹ̀kú ẹ̀bọ̀ sórí ètò wa. ẹ̀yin tẹ́ ẹ bá mo rí lágbájá ẹ mọ̀ parákùnrin creativity from ilẹ̀ ní authentic of the highest order. ẹ wo lórí eléyìí láti máa dúró iná mẹ́sì túmọ̀ ẹ má jẹ́ ìyọ̀ lẹ́yìn o mo kì í Fẹ́mi Abíọ́nà mo kì í. ẹ wo a máa pe bàbá wa Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ àwọn náà bàbá akọrin parí ìsìn orin àkọjáde àwọn náà bàbá akọ. ẹ ṣe gbogbo yín o ojú tẹ̀mí wò mí ò ní fọ́ etí tẹ̀mí gbọ́ mi ò ní di láyọ̀ láyọ̀ la máa pàdé àwa la máa wá yìí la máa bá títí dọ̀la la máa pàdé love shoe wọlé Ayéfẹ́lẹ́ ẹ wọlé náà ẹ wọlé dára o. ó máa ró 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 agogo ayò ó máa ró ó jẹ́ sọ̀tì ẹ́ agogo ayò ó máa ró. Oro kange kange, oro kango kango, oro kange kange. Ibi gbogbo tí mo bá wà, ó máa ró. Lórílẹ̀-èdè Amẹ́ríkà, ó máa ró. Títí dé gbogbo Yúróòpù pátá, ó máa ró. Àti káàkiri àgbáyé ó máa rò. Oro kango kango, oro kange kange. Oro kango kango, oro kange kange. Oro kango kango, oro kange kange. Àní oro kango kango, oro kange kange. Ilé òyìnbó máa rí. See you. Thank you. God bless you. Ó dàbọ̀.